I'm just gbogbo ipa tẹ́ ti là tẹ́lẹ̀ kò ní parẹ́ lágbára Ọlọ́run lágbára Elédùmarè tẹ́ bá tún là kò ní parẹ́ ẹ pẹ́ láṣẹ ẹ dàgbà lágbára Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ pàtàlẹ̀ ní ìjọba kẹ́ tó rówó jẹun kò ní wọ̀n yín lọ́rùn ọ̀pá àṣẹ náà nà á fi lé yín lọ́wọ́ yìí lágbára Ọlọ́run gbogbo ohun tẹ́ bá ti ń fẹ́ a máa ṣe é ṣe fún yín ni ẹ nífẹ̀ẹ́ pàtàlẹ̀ ní ìjọba kẹ́ tó rówó jẹun ẹ pẹ́ láṣẹ ẹ rere àṣẹjẹ àjẹgbó àjẹtọ́ àjẹlà àjẹyè ewé oyè náà nìyí lágbára Ọlọ́run lágbára Elédùmarè kábíyèsí àbẹ̀pá wọ́n fi ewé oyè lẹ́yìn lórí àjẹgbó àjẹtọ́ agìfẹ́rẹ́gẹ́rẹ́gẹ́ lẹ́yìn àkókò gbogbo ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ohun rẹ̀ pátá àwọn máa fi rántí yín ni ẹni dẹni gbangba ẹ̀mí padà dẹni kọ̀kọ̀ àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run lágbára Elédùmarè gbogbo ìta bí fún yín àrọ̀ àrọ̀ mọ́. ìwé ẹ̀rí yín rèé bàbá ọba of Ghana lágbára Ọlọ́run lágbára Elédùmarè ẹ̀pẹ́ láṣẹ ìrere àtẹ̀jẹ gbogbo ibi tí ó wù yín láti dé nígbèsí ayé yín ìrọ̀rùn lẹ́ máa fi débẹ̀ ẹ̀ ní fìnira gbáyé ẹ̀ ní jayé ele ẹ̀yin ò ní bá wọn nájà wàràwàrà ẹ̀ gbó ẹ̀ tọ́ ẹ̀ là ẹ̀ yè ẹ̀ pẹ́ bí láǹpẹ́ Àkúrẹ́ ẹ̀ dàgbàdàgbà bí àpáńdé odi ìgbàlẹ̀rọ̀ oyè lágbóró ni wọ́n fi ń lérí odi nífẹ̀ẹ́ ẹ̀ ṣe bí eré ẹ̀ diwin ẹ̀ ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀ máa tẹ àwọn ọ̀tá rìn ilé ayé lọ̀tá máa fi yín sí wọ́n á tún padà bá yín ilé ayé ẹ̀mí yá gùn ẹ̀ jogún àjàtọ̀ tayataya tọmọtọmọ àtẹbí àtàrà ẹ̀ ní kọ́jú kú o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Calm down, bros, calm down. Bros, calm down. Relax. Relax, calm down. Calm down. I don't see.